àṣẹ̀ṣẹ̀ yọ òdòdó a máa lẹ́wà lójú alágbàlá òdòdó wíwuyì lọ́mọ ẹni kúkú wuyì lójú ẹni ẹ ò rí bí Khayrah Àṣàbí ṣe ń wuyì lójú ìyá rẹ̀ ọmọ wa jòjò ló pọ́dún kan láyé o. àkọ́kọ́ ọdún láyé ńlẹ́ o Khayrah wàá dàgbà tó lóríire ọmọ láyé wàá ṣàìmọye o àṣìíṣẹ́ míì. ojúgúnrégé ojú rẹpẹtẹ olóríire ọmọ tí ò lẹ́ṣẹ̀ lọ́rùn wàá gbélé ayé ṣe rere abínú ẹni ò ní rí ọgbẹ́ ṣe ìyá ò ní fọwọ́ gbé ọsìn ò ní kú mọ́ baba lójú wàá dàgbà sóríire lágbára Àláhù. ó yá bó tiẹ̀ lè jó Khayrah máa mi lẹ̀gbẹ̀ pẹ̀rípẹ̀rẹ̀kẹ́ kó mọ́ dá mọ́ mi lọ́rùn happy birthday olóríire ọmọ jòjòló arẹwà ọmọ dádì. mẹ́bí ìlú Ògúnmọ́lá nílé bàbá rẹ̀ Ìbàdàn mi sí ọ̀gọ̀ àwọn lọ́mọ ajẹ̀gbẹ́jẹ̀ karahun àwọn lọ́mọ àfikarahun kórìmù. ìlú Àjàyí Ògìdì Olú oníkànga àjípọn ògbórí ẹ̀fọ́ táfíàfíà ìlú Ògúnmọ́lá tí ń ṣolódògbò kẹ́ríkẹ́rí lójú ogun. bí wọ́n bá ti ń pé Ìbàdàn lẹ́mọ̀ ẹ ò mọ láyípo ó ti ń súnmọ́ sùúrùtù nù kẹ́ni wọ́n ń bá wí ó rọra ṣe torí pé Ìbàdàn ò ní bá ní ṣọ̀rẹ́ àyè bá ní jàrọ́ ni lọ sójú ogun. ẹ̀lẹ́ o ọmọ adọ́gbọ́n yọ kí arólú òjò wẹ́líwẹ́lí. mẹ́fọ́jò ni òjẹ́ rágọ̀ mi rè é dé sí ni mo ṣe ń wí pé kẹ́ ẹ bá ń wí péjì kó dátó lákó jẹ́ kí n rágọ̀ mi rè é gbèròde. ẹ̀lẹ́ ọmọ ará ìyọrùn sókè sí àríkéyọ gbọ́ngàn ẹ̀sà òpin mo fẹ́ relé arólú. ẹ̀lẹ́ ọmọ Olúyọ̀lé Ìbàdàn ọmọ ológbòjò bàbá egógó. mẹ́bí bẹ́ẹ̀ bá jẹ síkì tán sọ̀ọ̀sù àná ní nílé yín ẹ̀yin lẹ̀ kúkú fi kú sí àjókòó nílé bàbá tó bí yín lọ́mọ. èyí ni mo ṣe gbà fún Ìbàdàn gan torí pé wọ́n mẹnu ẹ̀ púpọ̀ jù àmọ́ bó o bá ti ń gbọ́ o ṣe gbé ibẹ̀ òun kó o tètè tẹsẹ̀ mọ́rìn torí mo gbọ́ pélé wọn lọ́lọ́ṣà ti gbé ń jàre oníhun Ìbàdàn mi sí ọ̀gọ̀. ǹlẹ́ o Khayrah Àṣàbí kó o gbélé ayé ṣọlá kó o gbélé ayé ṣọrọ̀ gbélé ayé ṣe rere gbogbo. ìlérí Olúwa nínú ayé rẹ ò ní dàrú ọ̀rọ̀ rẹ ò ní dojúrú rárá o. òbí ò ní sunkún ìbànújẹ́ lórí rẹ a ò ní gbé ọgbìn bí ọ̀gẹ̀dẹ̀ happy birthday ọmọ wa long life and prosperity Khayrah olóríire Àṣàbí tí ń ṣadọ́là. yèyé rẹ káfí ló ní kí n wá kí ọ dókítà Olúṣọlá ìmísí ohun lèmi ń jẹ́ èmi lọ̀mọ̀wé akéwì ìgbàlódé tí mo fi kalẹ̀ sórí ayélujára.